ẹ̀yin ènìyàn wa ẹ kú dédé wòye o níbikíbi tá a bá wà lórí ọ̀rọ̀ eégún olóòlù ní ìlú Ìbàdàn. Ṣé ẹ̀sìn wọ́n fẹ́ ẹjọ́ ara nǹkan tá a fi ń sọ̀rọ̀ nípa ṣẹ̀ríà lọ pé a ò fẹ́ rèé o, ẹ wá lè ya ọjọ́ kan ṣoṣo fún wọn láti ṣe tiwọn. Lóòótọ́ àbábá Akéwùgbà Gold ẹ sọ ọ̀pọ̀lọpọ̀ nínú fọ́nrán yìí, ẹ̀yin ènìyàn ẹ farabalẹ̀ kẹ́ wá gbọ́ nǹkan tí Akéwùgbà Gold sọ. Ó fẹ́ dàbẹ́ ni pé èèyàn ní òun fẹ́ paná ọ̀rọ̀ ni tó ti ń kúná mọ́ ọ̀rọ̀ nínú ojú ní ìwòye ti tèmi. Lóòótọ́ the beginning of this issue àwa náà ti mọ̀ pé báyọ̀báyọ̀ wà nú ọ̀rọ̀ yìí látọ̀dọ̀ àwọn eléégún. Nígbà tẹ́ ẹ ní nǹkan wọn kì í wo tí èèyàn bá wò ẹ bá ti fi nǹkan yẹn sílẹ̀ kó ṣe ọmọ yẹn, kí ló dé tá ló ń fọlọ́pàá arrest ẹ̀ níbi táwọn ọ̀rọ̀ ti wá nìyẹn. Ìyẹn jẹ́ fún ti àwọn eléégún. Kí ló dé tí ẹ̀ ń gbowó owó kí ni wọ́n ń gbà lọ́wọ́ arábìnrin yìí? Owó kí ni? Ibi tí ẹ ti fi pàkúté múra yín lẹ́sẹ̀ nìyẹn ẹ̀yin eléégún olóòlù. Torí alẹ́nu gọ́mẹ̀ àwọn agbọ́ ẹni tí ń sìn nígbà táwọn ayé ti ń dìde pé ọ̀nà tẹ́ ẹ gbé gba ọ̀nà yẹn ò tọ́ rárá. Wọ́n ní ẹ force arábìnrin ó dẹ̀ jáde sí tọwọ́ allegation yẹn. Ó put allegation on you people but none of you come out and say anything. Ẹ jáde síta láti wá sọ̀rọ̀. A lè máa ṣe nǹkan bẹ́lẹ̀ ní ìlú ojú ti là gbogbo nǹkan tẹ̀ ń ṣe yìí lọ. Ẹ lè máa ṣe nǹkan bẹ́lẹ̀ yìí. Ẹ wá gbọ́rọ̀ tí Akéwùgbà Gold ń sọ ṣe ń tọ́rọ kán fẹ́ paná ọ̀rọ̀. Wọ́n láwọn kọ́kọ́ sọ pé paracetamol 10 naira ju àlá. Àwọn náà sọ pé Ọ̀rúnmìlà dátà 5 naira alágbára. Irú ṣé ẹ wá ń paná mọ́ ọ̀rọ̀ ni? Pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ti ń sọ sáwọn oníṣẹ̀ṣe látọyọ ọdún yìí wá. Wọn ò dáhùn, wọ́n wá ń dá yín lóhùn sí ara wá ń ta yín. Ẹ jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ gbọ́ nǹkan tí Akéwùgbà Gold wí ná. Ìjọ àwa alálàáfáà oníwàásí tí ò ń so ní wàhálà tá ń pè ní Ittihad, àwọn àfáà tó jẹ́ pé tí wọn ò la pákáleke lọ ní gbogbo ilẹ̀ Yorùbá la wà. Wọ́n á gbé ọ̀rọ̀, àwọn náà ó gbé ọ̀rọ̀ yìí dání. Àwọn èèyàn wa tí wọ́n kọ́kọ́ wá á pè wọ́n á bá wọn sọ̀rọ̀ ká jọ ṣiṣẹ́ pọ̀ lórí ọ̀rọ̀ yìí. Báwọn kan bá fẹ́ máa fà á le, àwọn ò máa fà á dẹ̀ lọ́nà àlàáfíà. Torí result la nídìí kì í ṣogun la nídìí o. Gbogbo wa ò nílùú míì tá a jọ gbé, ìlú Ìbàdàn yìí náà la jọ gbé o. A sì lọ́ba míì ju bàbá wa Ládọjà lọ o. A sì ní gómìnà míì ju Ṣèyí Mákindé lọ o. Tó bá wá rí bẹ́ẹ̀, a gbọ́dọ̀ wá ọ̀nà àlàáfíà. Nǹkan ṣe dùn èmi náà, ó dùn mí wọrí gan-an. Ó túmọ̀ sí pé immediately tèmi ti rí kinní yẹn ni mo ti post ẹ̀ níjẹta pé kàn bá mi wá àdírẹ́sì ẹni yìí. Mo tún wá tuntun gbé síbẹ̀ wípé kò yẹ kí nǹkan máa lọ báyìí. Ayé ti lajú kọjá ká máa tira wa mọ́lẹ̀. Kódà mo ṣe wáàsí kan lọ́sẹ̀ tó kọjá lọ tí mo ní èyí táwa mùsùlùmí náà bá ń ṣe tá a fi ní àwọn ẹlẹ́sìn míì la, ẹ jẹ́ gbogbo owó jọ jókòó àlàáfíà kájọ sọ. Tán bá ní ẹ̀ ń dínà ẹ bá ń kí jímọ̀ ẹ̀ ń dí ọ̀nà gbogbo èèyàn kájọ sọ. Tí wọ́n bá ní ariwo mọ́sálásí kò já wọn gbádùn, ó ní iye rédíòsì tó yẹ kó jẹ́ kájọ sọ. Ẹ̀yin kírísítẹ́nì kí ló dé tẹ̀yin náà ń ṣe sọ òru tẹ̀ jára àdúgbò ọgbádùn? Kí ló dé tẹ̀ ń blọ́ọ̀kì ọ̀nà express tí mọ́tò ò ní kọjá ńjọ́ yìí bá ń ṣe nǹkan? Ẹ̀yin oníṣẹ̀ṣe kí ló dé tẹ̀yin náà ń ti àwọn obìnrin mọ́lé níbi ayé lajúdé yìí? Gbogbo nǹkan yẹn ó yẹ kí àlàáfíà wà kájọ wo bó la ṣe lè gbọ́ra wáyé. Mo rí àpèjúwe kan tí máa padà fi sọ̀rọ̀ níbi wáàsí kan. Ọdún Orò tán máa ń ṣe lọ́yọ̀ọ́, eléyìí tán ṣe ọjọ́ àhámọ́, wọ́n gbé sí aago 5 ìrọ̀lẹ́ ni wọ́n ní kan tó bẹ̀rẹ̀ ní tìtorí pé àwọn ọmọ iléèwé ń ṣe ẹ̀gzáàmù bẹ́kẹ̀ lọ́wọ́. Nítorí bá mú bàbá wa ọba tí wọ́n lè rí yẹn ṣe tán lè sún sáago 5 nítorí pé àwọn ọmọ iléèwé ń ṣe bẹ́kẹ̀ lọ́wọ́, kán jẹ́ àbẹ̀ àwọn èèyàn yìí kán kúfẹ̀ kan gbé sálẹ̀ sáàárọ̀. Ó rọrùn tá a bá lò lágídí, bẹ́ẹ̀ tá a bá lò nílò agídí kò lè mú result wá. Bẹ̀tẹ̀ tó pàtàkì sáwà ó ní àlàáfíà alájà. Àkọ́kọ́ náà ó wú mi lórí pé akínni Ọlọ́run bùn ní ọpọlọ ó dẹ̀ láyà. Tó bá jẹ́ pé ẹni tí ò ní làákàyè ni bí wọ́n ṣe wá mú yẹn tí wọ́n mú lọ yẹn, tó bá ń bá wọn ágìw Ọlọ́run ló mọ tí bá ṣẹlẹ̀ o. Bẹ̀tẹ̀ ó jura ẹ̀ sílẹ̀ fún wọn lásìkò àdánwò yẹn kóun fi kúrò ńbẹ̀.
èèyàn no. So àwa láti wá fi ẹ́ lọ́kàn balẹ̀, màá pe gbogbo àwọn àfóòníwàásí àlàáfíà ilẹ̀ Yorùbá ìṣẹ̀dẹ̀ o, bó láṣẹ lọ rí gbogbo àwọn tó bá yẹ ká rí nílẹ̀ Ìbàdàn. Tó bá dẹ̀ jẹ́ pé kóòtù náà ni, báwo láṣẹ gba ẹ̀tọ́ arábìnrin yìí, báwo láṣẹ ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ọmọ ìyá wa tí wọ́n kọ́kọ́ wá. Lóòótọ́ ọ̀nà wa ò jọra wọn, àwọn lè fà le, àwọn ò máa fà díẹ̀díẹ̀ sẹ́yìn pé kásá lè rí result, ká dẹ̀ rí solution. Eléégún ilẹ̀ Yorùbá ọmọ Yorùbá ni o, mùsùlùmí ilẹ̀ Yorùbá ọmọ Yorùbá ni, kírísítẹ̀nì ilẹ̀ Yorùbá ọmọ Yorùbá ni. Kò ní dàrú tán káwọ sọ pé à ń lọ Saudi ò tẹ̀ nígbà wá láàyè. Bàbá lọ ṣe ájìta sí umra, ìjọ físà wa bá ti tán wọn máa lé ajáde ni. Báwọn oníṣẹ̀ṣe náà bá láwọn ń lọ ìlú tó jọta wọn, wọn ò ní gbà wọn láyè. Níjọ físà wọn bá tán ni wọn ò lé wọn dànù. Báwọn kírísítẹ̀nì bá láwọn ń lọ Jerusalem, àwọn Jerusalem ó tiẹ̀ sọ fún ẹ pé Jerusalem yìí ṣe ìlú kírísítẹ̀nì, ìlú Júù ni. Àwọn náà ò ní gbà wọn láyè. Ìlú tájọ gbé ní nílùú mi, ìlú tá gbé ní lálàáfíà tá à ní gba físà, kí ló dé tá à ní jọ gbé lálàáfíà? Kí ló dé tá à ní jọ wò ṣe fúnra wa? Bá a bá ń ti obìnrin mọ́lé, ẹni ó fẹ́ bímọ níjọ́ orò, níjọ́ olùgbò ló ṣe fẹ́ rìn. Obìnrin tí wọ́n fẹ́ gbé lọ hospital, ń bẹ́nu àwọn èèyàn bí ẹkọ́nọ́mì Nàìjíríà lédè, tí ò bá lọ ṣọ́ọ̀pù níjọ́ kan kò ní jẹun. Ń bẹ́nu àwọn ìyá tí wọ́n ń ta nǹkan lóde, ta nǹkan ní lọ́jà àbá, tó jẹ́ pé tí ò bá lọ ṣọ́ọ̀bù níjọ́ kan wọn àtọmọ rẹ̀ ò ní jẹun. Gbogbo orú nǹkan báyìí kájọ wò ó ṣe fúnra wa lọ́nà àlàáfíà. Bet èyí tó ṣẹlẹ̀ yìí á béèrè ẹ̀tọ́ arábìnrin, àmọ́ á béèrè ẹ̀ lọ́nà àlàáfíà ni, tí ò ní la pàkáleke lọ. So Alájà Wasila àbí, mo ti gbọ́ interview ẹ̀, inú mi dẹ̀ dùn pé àfáà tó wá wọ́n ti fún ẹ ní kẹ́límà padà, bó tiẹ̀ jẹ́ pé o kò nú Islam, torí kìí ṣe wọ ló ṣe kinní yẹn, wọ́n tú láàsì ẹ̀ sí ni, wọ́n tú láàsì ẹ̀ sí ni, o kò nú Islam. Àmì ìtàn ṣe yẹn ọ̀dà gan, mo commend wọn. Wíwá tán wá, mo commend wọn. Nǹkan táwọn kan ṣe ni pé kárí pé kinní yẹn ò di, torí láàrin pé ó bá dariwo tó di wàhálà, àní rójú tún tá ń ṣe mọ́. N tá a fẹ́ gan àní padà rí result ẹ̀ mọ́. So ẹni tó dẹ̀ ẹni tó máa wá mọ̀ pé àlàáfíà lọ́dọ̀ tèmi ilẹ̀ Yorùbá pàtàkì sí mi o. Ó pàtàkì sí mi gan, àlàáfíà ilẹ̀ Yorùbá pàtàkì sí mi gan. Èmi àti babaláwo tá a bá ríra, tá a bá pàdé lóúnjẹ àjọjẹ nínú wa. Bó jẹ́ babaláwo kò ní á mọ̀ jọjẹ wọn o. Ẹ̀sìn láàní dàpọ̀. Gbéyàn jẹ́ pásítọ̀ kò ní ká mọ̀ dì mọ́ra wa o. Ẹ̀sìn láàní dàpọ̀. Àmọ́ ká gbọ́ àkídà Islam ti wáyé, ká rí pé gbogbo ohun tó bá rí ó ṣẹlẹ̀ kò sí tó lè gba Islam lọ́wọ́ wa. Mo sọ̀rọ̀ kan lórí íńtánẹ́ẹ̀tì tó fẹ́ dariwo pé kò síjà ń bẹ̀. Ẹ̀yin tẹ́ ń tọwọ́ bọ Kùránì, tẹ́ ń yí lójú, tẹ́ ń pé Kùránì wọ́n sọ báyìí, irọ́ ni wọ́n ń pa, Kùránì wọ́n sọ báyìí. Ẹ jẹ́ àti ẹ̀ fi làákàyè ọmọdé wò. Ebá Nábì tí ẹ̀ sì mú Kùránì kan wá, tí gbogbo ayé dẹ̀ ń kà. Ẹ̀yin náà mú ẹ̀sìn tí yín jáde ẹ̀já rẹ̀. Ẹni tí ó sọ pé kémi jáde wá, kí n wá bóun ṣe tàkúrọ̀sọ, màá béèrè pé ìwé ẹ̀sìn tiẹ̀ náà dà. Àmọ́ síbẹ̀ náà, a sì gbà pé ìran Yorùbá ni gbogbo wa. Tẹ́ bá rí àwọn èèyàn tán bá wá ń gbó ẹ láyà yìí pé ẹ sọ́dogun, nìṣó wájú, nìṣó àfa wàhálà ni, a sọ kinní kan ni, máa wẹ̀yìn rẹ wò. Justice lè wá láì fa wàhálà o. Àwọn èèyàn ó dìde sọ̀rọ̀ yìí. Gbogbo àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá ni wọ́n á dìde sọ̀rọ̀ yìí, bẹ́ẹ̀ wọ́n á dìde nílànà tàlàáfíà ni, kò ní jẹ́ nílànà fìtínà. So màá wá fẹ́ kí o ṣàlàyé níwọ̀nba bí nǹkan yẹn ṣe rí, báwo ló ṣe ṣẹlẹ̀. Ní ọjọ́ Thursday ni Olóòlù kọjá ní bíbá yìí, ni kò kọjá ní bíbá yìí gan, sáìdì bí òun bẹ́ẹ̀ ni wọ́n gbà kọjá. Olóòlù máa ń dé bíbá yìí tẹ́lẹ̀. Wọ́n máa ń dé bíbá yìí tẹ́lẹ̀, bọ̀ wọ́n dé bíbá yìí ní ọdún yìí. Inú ilé tó wà lẹ́yìn bíbá yìí ni mo wà ní ibẹ̀ láti kó kúrò. Mo wà nínú yàrá kan níbẹ̀, bọ̀ nẹ́ẹ̀tì wà níbẹ̀. Mo ṣe fídíò àwọn mọ́tò Àmọ̀tẹ́kùn tí wọ́n wà ní títì pẹ̀lú àwọn èrò tó wà níbẹ̀. Òun ni mo ṣe Olóòlù Àtolú. Nǹkan tí mo kọ síbẹ̀ nìyẹn. Mo dẹ̀ post ẹ̀ sí TikTok. Bó ṣe wá di alẹ́ làwọn èèyàn wá mẹ́sẹ̀jì mi pé kí n delete àwọn fídíò tí mo post yẹn, pé kí n delete ẹ̀. Mo ṣáà delete fídíò yẹn. Bó ṣe wá di
ọjọ́ Saturday ọjọ́ wa Friday aleykum salam ahlan ẹ wọlé. bó ṣe wá dọjọ́ Friday òun ni mo wá lọ bá wọn, ó ti tó bí abirọ̀lẹ́ 2 ti kọjá, mo wá lọ bá wọn mi ra nǹkan tó fẹ́ lò fún pàtí ní Oyè. Tí mo ṣe wá dé ni ẹni táwa jọ wà ní ṣọ́ọ̀bù sọ pé tí mo ti rí àwọn tí wọ́n ń wá mi, mo ní mi ò rí ẹnì kankan, mo wá rí wọn tán dúró níbi pọ́ǹpù tó wà lọ́kàn ọ̀dọ̀ wa, wọ́n wá ní pé kí n wá mi wá lọ, wọ́n wá bá mi ní ṣọ́ọ̀bù, wọ́n wá ní kí n wọnú ṣọ́ọ̀bù, wọ́n wá fọwọ́ dí ẹnu ọ̀nà, wọ́n ní mi gbọ́dọ̀ bọ́ síta. Kí ni mo ṣe nǹkan kan, wọ́n ní ti bóòlù ń jẹ́ Adéọlá tí òkè ẹni TikTok, mo ní ẹ̀ wọ́n ṣe bẹ̀rẹ̀ sí gbá wọn tó ní mí, wọ́n ti gbé wọn ṣépè nìyẹn pé èmi fẹ́ wo lóòlù, bèbí mi mo fẹ́ yọ lóòlù, màá wọn wà lọ sí mi mọ́lẹ̀ lóòlù gangan kan, wọ́n ṣàti gbogbo ẹ̀. Mo ṣáà ń bẹ̀rù wọn, mo pe àwọn èèyàn ẹ jẹ́ wọ́n wá pé ká bá ń pe Balógun náà kan, wọ́n ṣàbá ń pe gbogbo wọn, wọ́n ṣàbá ń bẹ̀ wọ́n mú wọn, wọ́n ṣàlàwọn ò ní gbọ́. Bọ̀ ẹni tó wá dúró sí mi, ẹnìkan dúró, ẹnìkan náà ń bẹ̀, Sokoti náà ń bẹ̀, ẹnìkan dúró. ṣé bàbá Sokoti ohun tíátà àbí ta ló ń jẹ́ Sokoti nínú àwọn ẹni yẹn Musa Ibrahim sì fọkàn kan yà sí ìyànà Tolú. Ìgbà tán wá dé wá jẹ́ pé àwọn ọlọ́pàá ni wọ́n ní kankan wá, wọ́n ṣáà dé wọ́n gbé mọ́gbádé, wọ́n ní pé kí n wọnú mọ́gbà bọ̀ kí n tó káwọn ọlọ́pàá yẹn tó dé, àwọn mọ́mì mi ti dé pé mo ti pe ogun wọn pé kán mo bọ̀ pé wọ́n ti wá mú mi. Wọ́n ṣàmú mi lọ. Ìgbà táwa fẹ́ dé ọ̀rẹ́ méjì, òun náà wá sọ wípé nǹkan jẹ́ káwọn òde ilé àwọn olólù ní Òde Ajé náà, wọ́n ṣáà ní pé ká máa nìṣó mi. Ìgbà tá a ṣáà débẹ̀, àwọn náà ṣàtún ṣe pé mo ṣàkúnlẹ̀ mú bẹ́ẹ̀ wọ́n ṣàtún ní kán máa gbé mi lọ sí station padà. Ìgbà tó sàdálẹ̀ àwọn èèyàn náà tún tẹ̀lé mi lọ padà. Ìgbà tó wá dálẹ̀ náà wá ní pé kán sá lọ lọ́ọ̀kì mi ọ̀pù pé tó bá di ọ̀la a máa sọ pé mi lè lọlé. Ok, nígbà tó sàdálẹ̀ ọjọ́ kejì mo rí àwọn èèyàn mi tán dé, wọ́n wá gba bẹ́ẹ̀lì, wọ́n kọ́ ní kò sí DPO ńlé, wọ́n ṣàpadà wá, wọ́n wá gbà. Ìgbà tó sàgbà tán tí mo bọ́ta náà wá ní ẹ̀sùn wọn náà fi kàn ẹ́ lọ́dọ̀ àwọn ọlọ́pàá táwọn wọ́n ní pé mo ya olólù. Mo lè sọ fún wọn pé mi ìyá olólù, bọ̀ ìgbà tán fi àwọn nǹkan screenshot tí wọ́n mú wá tán fi àwọn olólù, àwọn ọlọ́pàá náà sọ pé crowd ni nǹkan tí wọ́n rí níbẹ̀. ọlọ́pàá náà jẹ́rìí ẹ̀ rẹ̀ pé crowd ni wọ́n kì í sọ ṣe báyẹn, olólù. wọ́n sọ. Ó ṣàṣe di pé mo wá bọ́ta náà wá sọ wípé èmi pé a jọ ń lọ sí Òde Ajé pé kí n wọnú mọ́tò. Ní Balógun wá ní inú mọ́tò bíbó àwọn òjò wọn ní àwọn ò lè tàn wọ́n pé a jọ ń lọ sí Òde Ajé ni. Gbọ̀ngbọ̀n tá Òde Ajé náà wá ní káwọn mọ́mì mi kan lọ ra ẹran bíléèdì àtàṣọ pupa nǹkan kan báyẹn. Wọ́n ṣáà lọ ra gbogbo ẹ̀. Wọ́n wá ní pé mọ́mì mi máa bá mi fa orí pé torí àwọn ò lè fa kó mọ̀ di pé wọ́n mú ohun ẹ̀ wọ́n ti kíní kan. Wọ́n ṣáà fa àwa náà la kó gbogbo àwọn nǹkan yẹn wálé. Subhanallah. Àwa la kó wálé torí wọ́n ní ká sún ni àtàṣọ tí mo wọ̀ gbogbo ẹ̀ wọ́n ní pé ká sún. Wọ́n ṣáà fa orí. Ibi kan tó wá fa orí wọ́n kọ́ mú omi kan, wọ́n ní ìmọ̀ nǹkan tó dàgbọ́ omi yẹn tutù, wọ́n ṣáà dà sí, wọ́n fọ̀gbọ́ sí mi lára. Mọ́mì mi wá ń farun, wọ́n wá ní pé káwọn ṣàdúrà tí wọ́n bá ti ń farun, wọ́n ṣáà ń ṣe. Àwọn tó wà mẹ́rin àwọn kọ̀ọ̀kan ń ṣàdúrà, àwọn kọ̀ọ̀kan ń ṣe pé but táìmù tó wá ń ṣe gbogbo nǹkan yẹn òun ni wọ́n ní pé kí àwọn èèyàn máa ṣe fídíò. Táìmù tó ń ṣe náà ní káwọn èèyàn máa ṣe fídíò. Nígbà tó sáà sí gbogbo ẹ̀ tán, wọ́n wá pa ẹran, wọ́n gbé sẹ́nìkan fa ẹnìkan dù, wọ́n ṣáà dù sí mi ní orí, gbogbo ẹ̀jẹ̀ yẹn ara mi ni ó dà sí. Wọ́n wá ní pé nǹkan táwọn fẹ́ pé kí n jó káàkiri ìdí Ògún, mo ṣáàjò, wọ́n wá ní pé gbogbo nǹkan táwọn fẹ́ ṣe ó ti tán. Nígbà tá a wá ṣe tán tí mo wá padà lọ change, mo wá tú aṣọ tí mo ró yẹn, mo wá wọ aṣọ tí mo wọ̀ padà. Òun náà wá ní pé kí n wá. Wọ́n wá pe èmi àti grandma mi àti Balógun, wọ́n pè wá àti Sokoti wà ńbẹ̀ àti ẹnìkan mi pé wọ́n wá ní pé ó ní àwọn fẹ́ ṣe láìfù fún mi báyìí, bọ̀ ó láwọn nǹkan tí màá sọ. Ibi láìfù yẹn tí wọ́n ti wá náà fẹ́ ṣe náà ti wá ní pé kí n sọ wípé ìgbà tí ara mi ò balẹ̀ tí ń gbádùn tára ni mí, òun ni mo wá bá wọn làwọn èèyàn mímú mi wá pé ẹ̀jẹ̀ ń dà lára mi látijọ́ tí mo ti fojú kan olóòlù nǹkan kan báyẹn. Mo ṣáà sọ bó ṣe ní kí n sọ. Òun làwọn èèyàn wá ń post pé wọ́n lẹ́jẹ̀ ń dà lára rẹ̀. Bọ́ bó ṣe wá a ṣáà lọlé, wọ́n ní ká mọ̀ bọ́ nígbà tí wọ́n wá ṣe gbogbo yẹn tán. Mo wá tí wọ́n pe ọkọ mi padà tán pé wọlé àtòun àti Balógun náà pé wọ́n pè wọ́n wọlé. Ìyẹn ṣàbínú jáde. Kí ló dé? Wọ́n sọ pé àwọn òun ó dà pé 500,000 láwọn fẹ́ gbà. Balógun wá ní kánjọ kan gba 300,000. Wọ́n wá ṣépè pa àwọn òfẹ́ èpè tán sẹ́yìn ní ìyẹn fi bínú jáde. Wọ́n ṣàpadà sí transfer 400,000 sí wọn. Wọ́n wá ní pé ká mọ lọ sílé pé kò sí nǹkan kan pé Ọlọ́run ti gbọ́ àdúrà. Bó ṣe wá di àárọ̀ ọjọ́ kejì mi bóyá mi lè jẹun mi lè ṣe mo wá pe nọ́ọ̀sì pé kán wá fún mi ní drip. Ibi tí mo ti wá ń gba omi yẹn lọ làwọn èèyàn ti wá ń pè mí pé níbo ni mo wà, ṣé mi sí online ni kí n wo àwọn nǹkan táwọn èèyàn post, wọ́n ní o ti kú, èmi ò kú ní ti tèmi. Òun ní kúkú kíkú kan fi yíyẹ. Ó yé Ọlọ́run ìrìn àjò tó rìn yẹn. Ọ̀pọ̀ gbangba míì oríire ẹlòmíì Ọlọ́run máa ń gbé gbà náà ariwo. Oríire ẹlòmíì Ọlọ́run máa ń gbé gbà náà nira. Tí ò bá sí ariwo yẹn ni èmi àti ẹ lè má jọ jókòó pọ̀ báyìí láyé.
tí ò bá sí ariwo yẹn ni ara ayé lè máa mọ̀ kó ń bẹ́ bíbá ìkan ó ní tọ́lọ́run fẹ́ ṣe kàṣá inú lìmínání alákọ̀ọ́nà àti rìlìmíàní orí ọlọ́run ó máa ń gba afárá àdánwò wa ń gbà mí gbà pé n tó ṣẹlẹ̀ yìí oore ni fún wa àti fún ìdílé rẹ̀ because tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni gbogbo Olúbàdàn ló ti mọ̀ pé ìdílé yìí ń bẹ báyìí gbogbo ayé ló ti mọ̀ pé ìdílé kan ń bẹ látara orúkọ rẹ̀ mo wá bí ọlọ́run kó jẹ́ sábàbí oríire inú ayé kó má jẹ́ sábàbí aburú á tọ̀pasẹ̀ àlàáfíà yàtọ̀ fún pé á pe àwọn brothers wa tí wọ́n ti kọ́kọ́ wá so nínú gbogbo ọ̀rọ̀ tó sọ yóò clear pé àwọn ni wọ́n gbé ọ̀rọ̀ yẹn sí ẹ lẹ́nu pé ẹ̀jẹ̀ ń jáde lára ẹ̀ kì í ṣe pé nǹkan kan sí ẹ alhamdulillah aburú ò ní ṣe ẹ aburú ò ní ṣe ẹ aburú ò ní ṣe ẹ àwọn brother àtàn ti wá bí báyìí tẹ́lẹ̀ náà àwa náà try láti pè wọ́n lórúkọ àwa àjọ alálàáfà oníwàásí ilẹ̀ Yorùbá tí ò mú wàhálà dání tá ń pè ní Yorùbá Land Council for Islamic Preachers à ń pè wá ní àkékúrú wa ní Ittihad à á ṣiṣẹ́ lórí ẹ̀ then owó tán gbà lọ́wọ́ ẹ níwọ̀n gbà tó sọ torí mo gbọ́ nù interview pé owó iṣẹ́ ọkọ ẹ ni á gba owó yẹn padà pẹ̀lú ògo Ọlọ́run bẹ́ẹ̀ Ittihad ó kọ́kọ́ fún ọkọ ẹ lówó yẹn padà náà wọ́n á fún ọkọ ẹ lówó yẹn padà kó máa fi ṣiṣẹ́ tiẹ̀ lọ èmi ò wọ́n náà bí máa ṣe rí bàbá Olóòlù gangan màá dẹ̀ wọ́n náà bí máa ṣe rí bàbá Olúbàdàn láti tọ̀nà àlàáfíà pé bóò ní nǹkan yóò ṣe ní ṣẹlẹ̀ mọ́ ayé ti lajú kọjá ilé yìí a sọ pé ká má ṣe àṣà a sọ pé ká má ṣe ẹ̀sìn bẹ̀t ká má fara nira wa kò dáa apá pé Peace Summit ilẹ̀ Yorùbá ní tí gbogbo ẹlẹ́sìn yóò jọ jókòó gbogbo bá ṣe ń fa akàngbáyé bí ìgbà tá a sí láyé hábà téèyàn bá wà l'Amẹ́ríkà ń gbà mí èyàn ò fojú wẹ̀yìn yóò wá wo àwọn ibì kan ní àwọn ilẹ̀ Yorùbá pé sí ayé kan náà táwọn ará Amẹ́ríkà ń gbé làwọn eléyìí sì ń gbé àsìkò tí gbogbo ayé ń jà fún bí ìlú wọn ó ṣe ní kọ́mpìnì tó pọ̀ tí tẹkinọ́lọ́jì ó pọ̀ kó wá jẹ́ pé ọ̀rọ̀ ọjà ẹ̀sìn nílẹ̀ Yorùbá máa jà sí gbogbo gbà ká má ronú ìran Ìgbò ní Amẹ́ríkà ti bá wọn lọ́wọ́ sọ̀rọ̀ Biafra yẹn tá a bá ní wọn ò ní rí ṣe tí wọn bá rí ṣe àwọn bá tí wọn lọ́nà but kí ni èrè ìran Yorùbá lórí ọ̀rọ̀ wàhálà ẹ̀sìn all the time mùsùlùmí tí ń fara ní Christian yóò rojọ́ wájú Ọlọ́run Christian tí ń fara ní mùsùlùmí yóò rojọ́ wájú Ọlọ́run traditionalist tí ń fara ní mùsùlùmí yóò jẹ́jọ́ rẹ̀ mùsùlùmí tí ń fara ní traditionalist yóò jẹ́jọ́ ẹ̀ àfi ká wọ́nà àlàáfíà àwa tá à ń gbé ní Nàìjíríà epo wọn gbogbo nǹkan ló wọn kódà àtẹ̀gùn tá à ń mí sí mu gan fẹ́ lé wọn níbi tí gbogbo nǹkan wọn dé Nàìjíríà bí gbogbo nǹkan ṣe wá wọ́n yẹn náà kó a jẹ́ pé láàrin ẹ̀ náà látún máa wá fara nira wa kò dáa Ọlọ́run gan ò fẹ́ ó yẹ kí wọ́n wá ìdẹ̀rùn fún wa gbogbo òfin tó bá jẹ mọ́ ẹ mọ́ jáde ẹ mọ́ gbélé ní kó kálukú má ṣe kọ́jọ́ bẹ́tà lè jọ jókòó kájọ wò síra wọn díẹ̀ táwọn èèyàn tiwa náà kàn mọ́ bu wọn mọ́ kàn mọ́ àtáàkì wọn mọ́ lórí tí ń dá wàhálà alẹ́ jù nìyẹn majority àwọn èèyàn yóò ní nǹkan tí wọ́n bù lára wọn. mo gbọ́ tẹ́nìkan sọ tó ní paracetamol 10 naira kì í ṣẹgbẹ́ aláwọ̀ lẹ́nu rẹ̀ kò sí ní tó burú bí tọ́sọ ibọ́ ẹnu ẹ̀ ló fi sọ. èmi náà dẹ̀ dá lóhùn mo ní data 5 naira kì í ṣẹgbẹ́ Ọ̀rúnmìlà torí data 5 naira ó fi Google gbogbo ayé lẹ́ẹ̀kan náà tí wọ́n dẹ̀ lè rí lórí tí wọ́n gbé dání tí ìsọ̀rọ̀ ní gbèsè bẹ̀tí ká má jẹ́ kí ogun ọ̀sẹ̀lẹ̀ á tọ̀nà àlàáfíà pẹ̀lú ògo Ọlọ́run san alẹ́ san dáadáa o sábàbí ire ni a jẹ́ nínú ayé ẹ̀ kò ní jẹ́ sábàbí aburú sábàbí oríire ni a jẹ́ fúnra ẹ̀ kò ní jẹ́ sábàbí aburú kò ní kọlu Islam ẹ̀ àdánwò tí ó gba Islam lọ́wọ́ ẹ̀ Ọlọ́run ní mú báyìí àdánwò tí ó gba ìmánì kúrò lára wa Ọlọ́run ní mú báyìí á ṣayé á ráyé ṣe á tún bá nàbí wọlé ọlá lálùbáríkà Al-Qur'an Islam dọwọ́ ẹ̀ o inú mi dùn pẹ̀lú ọ̀rọ̀ tí mo gbọ́ ìpè ìmánì ẹ̀ pé pérépéré èmi náà dẹ̀ ń ṣàdúrà fún ẹ lórúkọ gbogbo àfóhùn wá sí ilẹ̀ Yorùbá pé a wà pẹ̀lú ẹ aburú kan ò ní ṣe ẹ pẹ̀lú orúkọ Ọlọ́run so 400 yẹn àwọ̀ fún ọkọ ẹ padà.
okùnfà oríire lọ́lọ́run jọ jẹ́ okùnfà oríire lọ́lọ́run jọ jẹ́ ọ̀rọ̀ Wasila àti tí ń jẹ́ ìdílé pátápátá ó ti káàkiri gbogbo ayé ó ti wà lórí Google tí wọ́n bá kọ Wasila Olóòlù kódà kó má fọ Olóòlù sí fọ Olóòlù gan sí wọ́n kàn kọ wọ́n fọ Olóòlù wọ́n ṣe ìdọ́fà Olóòlù sí ìyẹn ni ò sí mbẹ̀ Wasila okùnfà ní ìtumọ̀ rẹ̀ téèyàn gbà débi oríire lórúkọ ìtumọ̀ orúkọ yẹn Wasila ilal khair okùnfà téèyàn fi débi oríire orúkọ yẹn ló fẹ́ rò báyìí pẹ̀lú àṣẹ Ọlọ́run bá ó jẹ kókó náà rò ó ti débi oríire ni ó jẹ́ fún a ní gbọ́ aburú kankan sí o a ní gbọ́ aburú kankan sí o láìpẹ́ méjì rí Ọlọ́run mo mọ̀ wípé ìjókòó àwọn bàbá wa tí wọ́n jókòó lénìí ẹ pọ́n wọn lé pọ̀ torí gbà tí mo débì orúkọ wọn lẹ gbọ́ tí wọ́n fi lọ mú wá níbi tó ti ń bọ̀ kódà wọn nígbà tí ń bọ̀ wọ́n sọ fún wa pé ó dákú pé yes pé ó dákú pé léni pé síbẹ̀síbẹ̀ náà nígbà wọn ti gbókọ bàbá Akeugba Gold àwọn gbọ́dọ̀ jẹ́ kó débì Ọlọ́run bá yóò bá gbọ́n gbogbo wálé ọláìpẹ́ méjì rí Ọlọ́run lórúkọ Yorùbá Council for Islamic Preachers tó jẹ́ gbogbo ilẹ̀ Yorùbá pátá àwọn bàbá ní pé ká fọkàn balẹ̀ Ọlọ́run sì fi gbogbo wa lọ́kàn balẹ̀ ọláìpẹ́ méjì rí Ọlọ́run sallu ala nabiyil karim. èyí bẹ́ẹ̀ náà ti gbọ́ nǹkan tó sọ lẹ́nu gbogbo àwọn ẹlẹ́sìn mùsùlùmí tó ń dákẹ́ ní gbogbo nǹkan tó ń lọ lórí ayélujára tó ń dákẹ́ bíi pé kò kàn wọ́n ó ń dùn wọ́n nínú ara wọn ò lè sọ̀rọ̀ ni ó ń ká wọn lára ó ń dùn wọ́n pé wọ́n wá ń tú àwọn àṣírí síta wọ́n ń tú àṣírí síta a lè róhùn tọ́ka máa sọ àwọn eléégún Olóòlù wọ́n jẹ̀bi ní ọ̀nà títí wọn ṣùgbọ́n wọn bí ìpọ̀rípọ̀ gbá yín tó bẹ́ẹ̀ yẹn àfa kẹwàá máa pàṣẹ ẹ fẹ́ lọ jòkó àlàáfíà pé kán bá nǹkan tí wọ́n ní wọn kì í rí pé kinní kan àwọn ẹlẹ́hàá tó ń bojú bóyá ẹnìyẹn kírímínà ni bóyá apààyàn ni tí wọ́n ń wá báwo náà ṣe fẹ́ mọ̀ ibi tó yẹ ká ti bẹ̀rẹ̀ mo tẹ̀ jẹ́rìí àwọn oníṣẹ̀ṣe àwọn ọlọ́pọlọ pípé ló wà ń bẹ̀ tẹ́ ẹ bá ní kán máa gbé eégún pé wọn kì í wò ó ní orí ilẹ̀ wa ẹ wá fẹ́ máa fẹ́ fi àṣà àti ìṣe ìlú àwọn kan ẹ wá fẹ́ fi máa borí títí wa kò ní ṣe ń ṣe rárá ìkòkò nígbomi kó gbẹ̀yìn gbogbo àwọn ẹlẹ́hàá tó ń bojú say no to ẹlẹ́hàá we don't want them ta ló wà nínú ìyàtọ̀ wo ló wà nínú ẹlẹ́hàá àti eléégún ìyàtọ̀ wo ló wà ń bẹ̀ ìyàtọ̀ wo ló wà ń bẹ̀ ẹ̀yìn á dín bí ẹnìyẹn ti pààyàn wọn àwọn ọlọ́pàá ń wá báwo náà ṣe fẹ́ mọ̀ nígbà tó wá lọ daṣọ bojú gbogbo kínní all over the world yẹ kún cancel even though nínú ìlú ta wà ní Spain mi báyìí àwọn ẹlẹ́hàá wèrè kan wà ládùúgbò mi bí báyìí o tó ń jẹ́ àwọn ọmọ bíi àwọn Senegal Gambia kankan bẹ́ẹ̀ mo máa ń wọ̀ pé ó yẹ kí wọ́n stop àwọn people yìí ẹ wo bí àwọn Morocco ṣe ya wọnú Spain níjọ́wọ́ sí bí báyìí wọ́n dá wọn padà wọ́n ti pọ̀ jù even America gan sọ pé this is invasion wọ́n ti pọ̀ jù àwọn míì ti wọlé lè ní ìsìn àwọn èèyàn dúdú tiẹ̀ ní eléyìí ara Spain kan lọ́wọ́lọ́wọ́ wọ́n wá kọ́ àwọn mùsùlùmí àwọn pẹ́pẹ́ jàǹdù olè ní wọ́n ń jà àwọn ọmọ kí náà pé àwọn ọmọ Morocco olè ni wọ́n ń jà nínú ìlú yìí olè ni wọ́n ń jalè ni bọ́n ṣe gba Morocco mọ́ àwọn tó ní àwọn dúdú ló ní Morocco tẹ́lẹ̀ o àwọn Arab people ẹ̀sìn yìí náà ni wọ́n fi gba ìlú yẹn mọ́ wọn lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni Tunisia bẹ́ẹ̀ náà ni kíná Algeria bẹ́ẹ̀ náà ni Egypt bẹ́yẹn tó dẹ̀ kó dájú àwọn èèyàn dúdú lónìí bẹ̀ láti lè wà wọ́n pa àwọn ní tó gbalẹ̀ lọ́wọ́ wọn ẹ wá fẹ́ máa impose ẹ̀ṣà àti ìṣe àwọn ìlú kan ẹ fẹ́ máa impose ẹ̀ who does that kò sẹ́ni tó ń ṣerú ẹ̀ bàbá Akeugba Gold gbogbo rárá eré ìtẹ́ ń sọ yẹn ẹ fẹ́ jìkú àlàáfíà ẹ fẹ́ ṣe kíní kan lóòótọ́ àwọn ilé kọ́ gbé wọn lọ sí court tó bá jà wọn ló jẹ̀bi kí court tó fáìn àwọn eléégún Olóòlù sí ìtútù wọn pa yẹn tó bá dẹ̀ yẹ pọ́ ọmọdé yẹn àánú ọmọ yẹn ló ń ṣe mí àwọn ẹlẹ́sìn mùsùlùmí wọ́n á tiẹ̀ pa ni àánú ìyá ẹ̀ ń ṣe mí àwọn wèrè jàǹdùkú tẹ wọ́n á tiẹ̀ padà nù wọ́n á tiẹ̀ pa wọ́n máa sọ̀rọ̀ ẹ rò pé èèyàn gidi kan ni wọ́n máa sọ̀rọ̀ lórí ayélujára wọ́n máa sọ̀rọ̀ ẹ rò pé ọ̀rọ̀ nǹkan tó wà nù wọ́n yàtọ̀ sí nǹkan tó ń fu síta o ìtọ́ dúdú wà nù wọ́n ń tu fufu síta ni ẹ má dá wọn lóhùn ẹ change gbogbo pattern tẹ́ ń lò pẹ̀lú ọ̀rọ̀ eléégún Olóòlù ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn lóòótọ́ bó ṣe ń ṣe nílùú kan àṣà ibòmíì ni ní ìlú wa àwọn eégún tóbìnrin òun wò pọ̀ káàkiri ẹ wá sákòókò come to Àkókò
ìwọ ẹlẹ́sìn mùsùlùmí tó sọ pé ìkan tó bá kí ń ṣe gbé ìyàwó ẹ wá àbẹ́ àbúrò ẹ obìnrin àbẹ́ ẹ̀gbọ́n ẹ obìnrin gbé e wá sí àkókò tó bá ń ṣe eégún kẹ́ gbé wá bẹ̀ ìpọ́nrípọ̀ gbá orí afọ ìyá ẹ kú ni àánú ẹ ṣe mí orí afọ ẹ kú ni mò ń sòun tọrọ fún yín ni wọ́n pè kan léèwọ̀ ẹ wá sọ pé ẹ fẹ́ gbé wọn lọ court ẹ jẹ́ ká tẹ̀ gbọ́n nǹkan táwọn adájọ́ á sọ torí bẹ́ẹ̀ náà ṣe ní ráìtì tí bẹ́ẹ̀ náà làwọn náà ti ní titi wọn nínú ìlú kọ́ wá jẹ́ pé eégún tó kàn fẹ́ ṣe just only one day ilé-ìwà fẹ́ máa takò ṣéégún yẹn tó jáde láti ń gbọ́ oríṣiríṣi àfìgbà tó wá padà ṣẹlẹ̀ náà orí àwọn ọmọ ẹlẹ́sìn mùsùlùmí náà ló padà wá jálé enough for all this rubbish we don't want that thank you all.